bá wa olórí orílẹ̀-èdè muslim ni yín, igbákejì yín muslim ni, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ìjọba yín muslim ni wọ́n, ẹ̀yin influencers wa aláàjì ló pọ̀ jù nínú yín, ẹ̀yin olórin tẹ́ ti lórúkọ tẹ́ ti lókìkí. Tó bá ti tó wákàtí tí wọ́n fẹ́ pa ẹran yẹn, tẹ́ fẹ́ dá ẹran yẹn dùbúlẹ̀ lọ́jọ́ iléyá, tó bá tó táìmù yẹn, mo fẹ́ kẹ́ ẹ jáde síta. Tó bá jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ pa, ẹ jáde síta, ẹ wo ojú ẹran yẹn nígbà tí ọ̀bẹ ń lọ sí ọrùn ẹ̀, ẹ wo reaction ẹran yẹn nígbà tí ọ̀bẹ fẹ́ dé ọrùn ẹ̀, kẹ wá gbé ojú yẹn sí ojú Mr. Michael tí wọ́n dá dùbúlẹ̀ bẹ́yìn náà ṣe máa dá ẹran yẹn dùbúlẹ̀ ní ọjọ́ iléyá yẹn, tí wọ́n dá ìránṣẹ́ ìdọ̀bálẹ̀ tán dẹ̀ dùnbú ẹ̀, ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ mọ̀ wípé value tẹ place lé ẹran lórí ó ju value ta place lé èèyàn lórí lọ. Even ìbá bẹ́tà kó jẹ́ pé látẹ̀yìn láì mọ̀ rárá ni wọ́n yìnbọn fún ìránṣẹ́ yẹn, ikú yẹn ìbá jẹ́ ikú akin honourably ju bẹ́ẹ̀ ṣe dá dùbúlẹ̀ pẹ̀lú ìfiniṣẹ̀sín tẹ̀dẹ̀ dùnbú ẹ̀. Ohun tó jẹ́ similarity láàrin ẹran tẹ́ fẹ́ pa àti ìránṣẹ́ tí wọ́n dùnbú yẹn bísímìláì náà ni. Ó dá mi lójú pé kò síbẹ̀ ṣe máa fẹ́ pẹran yẹn lọ́jọ́ iléyá tẹ́ ẹ̀ ní kọ́kọ́ ṣe bísímìláì Rahmani Rahim. Ẹni tó pa Mr. Michael, mo lè fi gbogbo ẹnu sọ pé kó tó fi àdá yẹn kan lọ́rùn ó máa pe bísímìláì Rahmani Rahim. In tí wọ́n ń try láti ṣe yẹn ó jẹ́ symbol jihad. Gbogbo ogun dẹ̀ ló gbúdọ̀ la ẹ̀jẹ̀ lọ. Bí bandit ṣe bẹ̀rẹ̀ láti inú ẹ̀sìn Islam ni, ẹ má yẹ ká parọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn, àwọn owó tán ń gbà ń bẹ̀ ní Zakat committee ni o, nínú irọ́ tán lọ ń pa fún wọn, lọ̀pọ̀lọpọ̀ wọn fi di bàbá rere bàbá kẹ̀ tá a fi ń pọ́n wọn lé títí tọ̀pọ̀ fi kú. Ìmíì nínú wọn ṣe ń gbà Yorùbá kó tó dìgbà tí àwọn alájẹbánu nínú Yorùbá kó tó dìgbà tán lọ fi hàn wọ́n wípé ogbe tó wà lórí àkùkọ adìyẹ Yorùbá o kì í ṣe ná. Ọwọ́ tí wọ́n dẹ̀ fọwọ́ bá wò nígbà tán kọ́kọ́ ṣe ìkọlù Ọ̀wọ̀ massacre, wọ́n rí i pé kì í ṣe ná lóòótọ́. Ṣé ti rí ibi tá a dé báyìí? Observers are worried. Ó ṣe ní láàánú púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State. Ó ṣe ní láàánú, ó dùn ní, ó bani lọ́kàn jẹ́ gidigidi. Kí Ọlọ́run ọba kó tu ẹbí àwọn olùkọ́ tí wọ́n fi ẹ̀mí ṣòfò nínú ìkọlù aburú yìí, Ọlọ́run kó tu ẹbí wọn lójú. Ẹ rí i pé observers, mo ti sọ nínú fídíò mi tó kọjá nígbà tí mo ṣe fídíò nípa àwọn tí wọ́n ń gbénú dùn wọn síta. Mo ní ẹ̀bi ìjọba wa ni, ẹ̀bi wọn ni. Ṣé rí ohun tá à ń là kọjá ní pàtàkì ní ilẹ̀ Yorùbá lónìí, afẹ́fẹ́ ohun tí àwọn olórí ẹ̀sìn àti àwọn ìjọba wa ti gbìn, ìjì afẹ́fẹ́ yẹn, ìjì yẹn là ń ká lónìí. Àwọn olórí ẹ̀sìn, àwọn adarí wa nínú ìṣèjọba, wọ́n ti plant breeze and we are now reaping storm now. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Kí n kọ́kọ́ mú nípa ti ìlànà ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ olórí ẹ̀sìn, àwọn àfáà ńláńlá wa, gẹ́gẹ́ bí àwọn àṣírí tí wọ́n padà wá ń tú lórí íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ wọn láìmọye ọdún sẹ́yìn náà ti ń lọ sí ilẹ̀ Lárúbáwá láti lọ promise wípé ìlú wa máa di ìlú Lárúbáwá, a máa di ẹlẹ́sìn kan tó jẹ́ pé ẹ̀sìn Islam ni gbogbo wa máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn, àwọn owó tán ń gbà ń bẹ̀ ní Zakat committee ni o, nínú irọ́ tán lọ ń pa fún wọn, lọ̀pọ̀lọpọ̀ wọn fi di bàbá rere bàbá kẹ̀ tá a fi ń pọ́n wọn lé títí tọ̀pọ̀ fi kú. Ìmíì nínú wọn ṣe ń gbà. A ṣáà wà lórí íńtánẹ́ẹ̀tì báwọn àfáà ẹgbẹ́ wọn ṣe ń tú àṣírí bọ́n ṣe lọ ń gbowó lọ. Akẹ́yin jẹ kò mọ̀ pé ìdí ń ro adìyẹ, torí pé nígbà tí ìgbésùnmọ̀ní máa bẹ̀rẹ̀, ẹ má jẹ́ ká tanra wa jẹ, kó tó fẹjú débi tó dé yìí, ohun tó bi inú ẹ̀sìn Islam ló ti wá. Láti ìgbà tán dẹ̀ ti wá náà ti wà nílẹ̀ Yorùbá, ṣe pọ́n ṣẹ̀ ń dé, wọ́n ti wà láàrin wa tipẹ́. Ohun tó ń ṣẹlẹ̀ tí ó fi dàbí pé wọn ò lè kọlu Yorùbá ń gbà yẹn ò ju wípé bí wọ́n ti ní agbára wọn tó, wọ́n sì ní ọ̀wọ̀ àti ìbẹ̀rù fún ẹ̀yà Yorùbá kó tó dìgbà tí àwọn alájẹbánu nínú Yorùbá
kó tó dìgbà tán lọ fi hàn wọ́n wípé ogbe tó wà lórí àkùkọ adìẹ Yorùbá o kì í ṣe ná. Ọwọ́ tí wọ́n dẹ̀ fọwọ́ bá wò nígbà tán kọ́kọ́ ṣe ìkọlù Ọ̀wọ̀ massacre wọ́n rí i pé kì í ṣe ná lóòótọ́. Ṣé ti rí ibi tá a dé báyìí? Òjò tó dẹ̀ ń rọ̀ tí ò dá ni Ọlọ́run ọba nìkan ló mẹni tó lè pa kó tó dá. Àwọn ìjọba wa wọ́n ti frustrate a lot of people débi wípé ohun tẹ́lòmíì ń ṣe kò mọ́ mọ́. Àwọn olórí ẹ̀sìn náà nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ti rí i pé iṣẹ́ kò lọ déédéé mọ́ ní tí wọ́n mọ̀ ọ́n ṣe ò lọ déédéé mọ́, ọ̀nàkọnà náà ló kù tó ní kálukú wọn fi ń wá owó. Nípa bẹ́ẹ̀ ni pé kán lọ máa pledge support ní Saudi Arabia tán gbowó fà. Ẹ wo bí tá a bá dé lónìí báyìí. Bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ariwo tí Yorùbá ń pa ni pé àwọn ara wọn náà ni kò lè débí ó ti d'Ògbómọ̀ṣọ́. Tẹ́ bá wá wo way and manner tí wọ́n fi ń operate tán fi ń kó àwọn ọmọ iléèwé ní ilẹ̀ ní north, ẹ wá wò ó sí bí wọ́n ṣe ń kó ti ilẹ̀ Yorùbá. Mélòó nínú àwọn tí wọ́n kó ní north ni wọ́n gbé kámẹ́rà sílẹ̀ tán dẹ̀ dá kan nínú wọn dùbúlẹ̀ tán dúnbú ẹ̀gbọ́n ṣe dúnbú Mr. Mike? Mélòó nínú ìkọlù tí wọ́n ń ṣe, ìjínigbé tí wọ́n ń ṣe ní north là ń rí i pé ẹ̀jẹ̀ flow bó ṣe flow ní Ọ̀wọ̀? Mélòó? Eléyìí ti kúrò nínú pé àbí wọ́n kàn jí wọn gbé wọ́n ń béèrè ransom nìkan. Ó ní purpose. Now gbogbo yín ẹ múra, Iléyá ń bọ̀ báyìí bí ọjọ́ mélòó kan sásìkò yìí ọdún Iléyá máa dé. Ẹ̀yin ìjọba èyí tó ti so erin mọ́lẹ̀, èyí tó ti so màálù mọ́lẹ̀, èyí tó so ràkúnmí mọ́lẹ̀, àgbo ti lọ súà. Ẹ̀yin olówó, ẹ̀yin influencers, ẹ̀yin olórin lóríṣiríṣi lọ́tún lósì, gbogbo yín lẹ fẹ́ show lọ́jọ́ Iléyá wípé yes ẹ fẹ́ ṣe Iléyá. Ọlọ́run á fún yín ṣe. Jẹ́jẹ́ mọ̀ wípé ẹran tẹ́ ẹ rà yẹn, àgbò tẹ́ ẹ rà, màálù tẹ́ ẹ rà, ó ní value lójú yín ju ẹni tí wọ́n dá dùbúlẹ̀ bí ẹran tí wọ́n dúnbú yẹn. Torí ìkan nínú ẹran tẹ́ ẹ rà yẹn, àgàgà tí ò lówó pọ̀ tó jẹ́ pé kó manage rẹ̀ ẹran ni, tẹ́ran yẹn bá kú ní ókọ̀la ká tó ṣe Iléyá, ó máa mọ bóun ṣe máa feel. Ẹran tẹ́ máa pa tẹ́ máa jẹ. Ẹ̀yin olórí ẹ̀sìn, gbogbo ẹ̀jẹ̀ yìí a máa bí yín o. Kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dá sí i, ọ̀run máa bí yín. Ẹ̀yin influencers wa ẹ kúṣẹ́. Influencers Yorùbá, olórin ni o, sọ̀rọ̀sọ̀rọ̀ ni o, oní òṣèré orí ìtàgé, ẹ ṣé gan, àrọ́wọ́ yín. Ẹ ti gbàgbé pé platform tọ́lọ́run fún yín yìí kì í ṣe agbára yín lẹ fi ní platform yìí. Ọlọ́run ló fún yín, kò sí tí ènìyàn lè rí gbà bí kò bá ṣe pé a bá fi fún láti ọ̀run. Báwo lẹ ṣe ń lo platform tí nígbà tí ayé ò tí ì dáyé internet? Nínú àwọn tí wọ́n ní voice táyé ń gbọ́ wọn, òun ni Kẹ́ńsáró Wíwá. Ó lo medium táyé fi ń gbọ́ yẹn, ó lò láti fi jà fún àwọn ògbóni. Nígbà tí kò tí ì dirú àsìkò yìí tí South Africa wà nù nira, a máa mú iye àwọn olórin wa tó jẹ́ pé orin Free Mandela ló gbẹnu wa. Bàbá wa Kollington Àyìnlá ńgbà tán tún Free Mandela tán, bàbá tún ṣe rẹ́kọ̀dù tó tún congratulate Mandela. Ẹ wò gbà tá a ti wà nínú wàhálà bíjọba ṣe ń pọ́n wa lójú yìí, a ò rólórin kankan tó kọrin tó àdírẹ́sì ẹ̀ torí wọ́n ń bẹ̀rù kí endorsement wọn má jábọ́, wọ́n ń bẹ̀rù kí àwọn èèyàn má kẹ̀yìn sí wọn. Àwa ń fi platform tọ́lọ́run fún wa yìí, àwa ń fi elevate ìwà ìkà, ìwà ìtàjẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè. Ẹ̀dẹ̀ lọ́lọ́run ò ní bí yín. Ṣẹ́yìn mọ̀dí tọ́lọ́run fi jẹ́ káwọn èèyàn follow yín ni àbóògùn tẹ́ ṣe yẹn lẹ́rù fún ṣiṣẹ́? Ọlọ́run á bẹ̀ yín náà. Mr. Lẹ́gẹ́ wípé wọn kí olórí orílẹ̀-èdè yín bóyá birthday àbí nǹkan, ẹ máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ máa ń ṣépè. Ṣùgbọ́n látìgbà tí ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ti ṣẹlẹ̀, ẹ ò tí ì sọ nǹkan kan jáde lórí platform yín, ẹ ò tí ì bá àwọn èèyàn wọ̀nyí tẹ̀ ń represent sọ̀rọ̀ pé ẹ wá nǹkan ṣe sí kinní. Bàbá wa Máyégún gbogbo ilẹ̀ Yorùbá, Kwam nígbà tí ó dójú ẹ̀jẹ̀ tán fún President Ọbásanjọ́, a máa mọ akitiyan yín, a máa mọ bẹ́ẹ̀ ṣe lo platform yín láti gbógun ti Ọbásanjọ́. Kódà ẹ tún sọ wípé ẹ ti tẹ̀jọba ẹ̀ mọ́lẹ̀. Náà ìjọba tẹ́ support ti débẹ̀, olódòdẹ ti wà ń bẹ̀ báyìí. Láyé ṣé bàbá òun lẹ di MON. Náà
olódo dẹ tí yín gangan tẹ́ lè gbé fóònù tẹ́ lè pè tẹ́ lè bá dàpara ó ti wà ń bẹ̀ ń sìn ẹ ò má rí nǹkan kan sọ ẹ má gbàgbé mo tún sọ èèyàn ò lè rí ohunkóhun gbà tí kò bá ṣe pé a bá fi fún láti ọ̀run bẹ́ẹ̀ ṣe ń lo pílátífọ̀mù yín láti support ìfẹ̀míṣòfò àti tàjẹ̀sílẹ̀ yìí ọlọ́run á bí yín ẹ má rò pé bóyá àwọn tó wà lórí ìjọba nìkan ṣe rí àwọn tó wà lórí ìjọba kàn jẹ́ agbépo lájà ni ṣe rẹ́yìn tẹ́ ń gbà sílẹ̀ ọlọ́run á bí yín o ọlọ́run á bí yín ẹ wo bí wọ́n ṣe pa ẹni ẹlẹ́ni tó jẹ́ pé nínú ìpọ́njú àti ìbẹ̀rù ọlọ́run tó rọra ń fi ń ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ pé kó lè rí nǹkan jẹ kó lè rí nǹkan fi tọ́jú ẹbí wọ́n da dùbúlẹ̀ wọ́n dẹ̀ slaughter ẹ̀ kò dẹ̀ ní ìtumọ̀ kankan lára yín pé à ń declare national mourning for this type of situation kò sí national broadcast kò sí pé ọ̀fọ̀ ńlá ló ṣe yìí o yàtọ̀ sí yẹn ń sìn ṣe lẹ̀ ń múra election mi ń bọ̀ bẹ́ẹ̀ tún ṣe fẹ́ wọlé ṣe ni àwọn tó ti rẹ ara gbò wọ́n ń múra iléyá ń bọ̀ bá a ṣe fẹ́ pẹran ẹ ti fi ẹran kan ṣètùtù ṣáájú ẹran tẹ́ fẹ́ pa ọlọ́run á bí yín kò sí bákan méjì ń bẹ give and take láyé ibi tó bá wù ẹ́ kó wá agbára dé tó bá dé ìkórìtà tí ọlọ́run ti máa béèrè ọlọ́run á béèrè torí wípé ẹni tí wọ́n pa yìí òun náà ní iṣẹ́ bí ìwọ tó ń darí wa ṣe níṣẹ́ bí ẹ̀yin tẹ ní ẹnu ṣe níṣẹ́ tẹ rò pé ń jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni níṣẹ́ tá a fi carelessness wa tá a fi àìkọbi ara sí wa tá a fi ìwà ìkà wa tá a fi dẹ́ni ẹ̀ légbodò bàbá wa Jagaban ṣe rí ìrìn àjò yín gangan àṣepẹ́sìn ìrìn àjò yín ní agbára gan ó dẹ̀ pe àkíyèsí ó dẹ̀ kọ̀ fún observation mi ò tí ì rí ìgbà tó yẹ pé ẹ wà ní ìṣàkóso tí kìí ṣe pẹ̀lú ogun pẹ̀lú ẹ̀jẹ̀ ni ìgbà tẹ́ wà ní gọ́vnà Lagos State governor ṣe mọ̀ pé gbà yẹn ní bomb blast ṣẹlẹ̀ ẹ mọyì ẹ̀mí ẹ mọyì ẹ̀jẹ̀ tó sọnù ẹ mọyì ẹ̀mí tó sọnù làwọn tí ẹ rí kàgán lásán ẹ mọyì tẹ́ sin sí odò Afá ká má ṣe sóyè ẹ̀mí tá ò rí ká rárá nígbà yẹn ẹ ò tiẹ̀ tí ì jẹ́ Jagaban ẹ̀ ń jẹ́ bat ẹ̀ ń jẹ́ jẹun sókè ẹ̀ dẹ̀ ń bàbọ̀ bẹ́ẹ̀ títí tó fi di pé ẹ̀dá afọbajẹ nínú ìrìn àjò afọbajẹ yín kì í máa ṣe wípé wọn ò ń jiyàn gbé ṣùgbọ́n èwo ló la ẹ̀jẹ̀ lọ tó bó ṣe ń la ẹ̀jẹ̀ lọ yìí ẹ rò wípé bóyá ẹ̀rù ló ba Goodluck Jonathan tó fi kúrò lórí oyè ńgbà ẹ̀rù kọ́ conscience wípé bóun ṣe jẹ́ olórí tán wá jí àwọn ọmọ Chibok ẹ máa pẹ̀lú àwọn tó condemn ẹ wípé kò capable láti govern capability yín láti govern mi tí mọ̀gbà tá a fẹ́ rí ọdún kẹrin tí ń pè lọ ìgbà tẹ́ kọ́kọ́ show intent wípé yes ẹ ti ṣetán láti di president orílẹ̀-èdè kẹ́ tó declare l'Abẹ́òkúta ẹ má gbàgbé o ní àtáàkì toll gate ṣẹlẹ̀ EndSARS ẹ mọyì ẹ̀jẹ̀ tó ṣàn lórí wípé ẹ ti decide láti wá sórí oyè ọ̀rọ̀ yẹn lé débi bẹ́yìn gan kúrò ń lu yìí nígbà tó rọlẹ̀ tẹ́ padà dé lẹ declare pé I still remain the Jagaban ẹ má gbàgbé nínú wípé ẹ ń lépa pé ẹ ń bọ̀ ń bẹ̀ ní àtáàkì ọwọ́ ṣẹlẹ̀ ẹ mọyì ẹ̀jẹ̀ tó ṣàn lójú ti tèmi ó dàbí pé inú ẹ̀jẹ̀ lẹ́tẹ̀ wọ orí àpèrè tẹ́ wà orí ìṣèjọba tẹ́ wà inú ẹ̀jẹ̀ lẹ́tẹ̀ wọbẹ̀ látìgbà tí ẹ ti wá wà ń bẹ̀ ẹ wòye ẹ̀mí tó ti sọnù ritual killings lọ bẹ́ẹ̀ kidnapping lọ bẹ́ẹ̀ kò dẹ̀ sí kidnapping yí pé kọ́kọ́ pé wọ́n kàn gbowó mọ́ sìn kidnapping pé wọ́n á ń gbowó wọ́n tún ti ń pa wọ́n láàrin nínú àsìkò tiyín wọ́n lọ kó àwọn ọmọ iléèwé ní ilẹ̀ Yorùbá yín ilẹ̀ ibi tó jẹ́ ìlú bàbá yín wọ́n dẹ̀ gbé sójú kámẹ́rà wọ́n dẹ̀ tún bú ẹ̀ àwọn ìjọba yín àwọn governors yín wọ́n wá ń pe Sunday Igboho ẹjọ́ Sunday Igboho mélòó gan ni Yorùbá ní tó fẹ́ capture gbogbo àwọn state Yorùbá nígbà tí army kò ṣeé pè mọ́ ọlọ́pàá ò ṣeé pè mọ́ kò sí empowerment kankan mọ́ èyí tó wá burú jù pátápátá ẹ̀rẹ́ńdà gbogbo àwọn ọba aládé Yorùbá ẹ̀rẹ́ńdà wọn invalid ẹ̀rẹ́ńdà wọn useless kò sí ọba aládé kan
tó rílì di post ọba mú nílẹ̀ Yorùbá bí a ṣe ń sọ̀rọ̀ nígbò tí ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọ̀nyí gan ẹ̀yìn náà ní Ifá tó fi wọ́n jẹ Ifá ò mọba mọ́ Ifá àjọba ló kù ṣé ẹni tó jẹ́ pé dubious character person tó wà lórí oyè ọba ṣé òun ni kò ní lè negotiate pẹ̀lú àwọn agbésùnmọ̀nì pé kán máa kó èèyàn nínú ìlú òun tó bá jẹ́ pé àwọn ọba wa kán ní capacity ni ọba wo nínú ẹ̀ máa dùn kán ya wọnú ìlú ẹ̀ kán dẹ̀ kó àwọn èèyàn lọ kán tún dúnbú ẹ̀ ṣùgbọ́n agbára wo làwọn ọba yẹn ní wọn ò lè ní local security gbogbo àwọn ọlọ́dẹ tẹ̀sẹ̀ wá ń kójọ tẹ̀sẹ̀ wá ń sọ pé káwọn ọlọ́dẹ ẹ wojú àwọn ọlọ́dẹ tẹ kójọ yìí náà ẹ wo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ tẹ kójọ yìí ẹ ròyìn pé bóyá wọ́n ní nǹkan kan ni wọ́n ní nǹkan kan wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe pé wọ́n nǹkan máa jáde ni ẹ rí frustration ẹ rí ebi lójú wọn ẹ fẹ́ ní káwọn eléyìí lọ fèsì àwọn tó jẹ́ pé ohun tó wù wọ́n ni wọ́n ń jẹ wọ́n bá fẹ́ kí wọ́n ọ̀dà oúnjẹ wá bá wọn nínú igbó yẹn láti abroad oúnjẹ máa wá ẹ wá kó àwọn tí ebi ti fẹ́ lù pa yìí pé kán lọ máa wá nínú igbó máa wá wọn kiri ọ̀dájú nìyí ẹ rẹ́ńdà gbogbo ọba useless ẹ wá ń pe Sunday Igboho tí wọ́n bá máa pe Sunday Igboho tí òun ṣe military person ta ló yẹ kó pè ṣé àwọn ọba kọ́ ló yẹ kẹ́ empower tó ẹ bá empower àwọn ọba ìgbà yẹn gan lẹ́mọ̀ àmọ́ níbi àwọn tó sì tún gbóná tán tún lóògùn ju Sunday Igboho wọ́n wà ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni Sunday Igboho tẹ̀ ń pè sí pé kó wá gbà yín lẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni oògùn yẹn pọ̀ tó ni àwọn tí wọ́n lọ bá Sunday Igboho àwọn tán lọ bá ń lé tán gbẹ̀mí àwọn akíkanjú lẹ́yìn ẹ̀ tó jẹ́ pé orí ló yọ òun gangan wọn ò mà tó àwọn tó ń wá jí àwọn èèyàn gbé irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn ò mà tó táwọn tó wá ń jí àwọn èèyàn gbé ẹ mú gbogbo nǹkan ẹ dojú ẹ̀rù ẹ sọ gbogbo ẹ̀ di òṣèlú ẹ wá ń fi àwọn ọmọ ìyá yín ẹ wá ń fi wọ́n ta káìtì nítorí pé ẹ wà ní ipò agbára ẹ dẹ̀ sì fẹ́ wà ní ipò agbára ẹ wá lọ́lọ́run ò ní bí yín Ọlọ́run á bí yín o ẹ̀jẹ̀ tẹ́ fẹ́ ta sílẹ̀ tẹ́ máa ta sílẹ̀ tẹ́ ẹ ta sílẹ̀ lọ́jọ́ iléyá á dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ Mr. Michael á bí yín á bí àwọn ọmọ yín torí wípé ìkùnà ẹ̀yin olórí ẹ̀sìn ìkùnà ẹ̀yin tẹ́ wà ní ipò ìṣèjọba ló fa gbogbo wàhálà yìí Ọlọ́run ò dẹ̀ ní gbójú fò láéláé mo ní kí n sọ yìí fún yín náà ni a tún máa pàdé Observers are worried.